àbẹ́rẹ́ rí nǹkan agbára máa gun ni ògùn a sì máa gun ọ̀nà o nínú sinimá ẹlẹ́ni iná láti rí eléyìí. Tẹ́ bá ń darapọ̀ mọ́ wa ní fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì YouTube yẹn má gbàgbé ẹ bá wa tẹ subscription button notification bell ká jọ máa ṣe kíni ká jọ máa gbádùn ara wa náà ni o. Bàbá ti ń jù báyìí a máa notify yín èyí náà dẹ̀ máa wọlé àjọ máa sọ papọ̀ àjọ review ẹ̀ pé báwo ló ṣe rí. Nínú sinimá yìí àwa tá a ti kọ́kọ́ wò ó gbà kan rí ó dà pé àkọlé ẹ̀gbọ́n ẹ̀ ni ẹlẹ́ni ègbèrè if I'm not mistaken. A rí ọmọdébìnrin tó jẹ́ kó ṣoògùn owó fún ẹ̀gbẹ́ ẹ̀ ni ìyẹn Adédìméjì Lateef but wọn ò mọ̀ níbẹ̀rẹ̀ torí kò sí gbogbo ibi tó bá lọ pẹ̀lẹ́ níní kò kí ń jókòó sórí nǹkan mi àfẹ́ní bó wà nínú sitting room ó máa jókòó lórí ẹni ni kò ní jókòó lórí chair tó bá wà nínú ọ́fíìsì kò ní jókòó lórí chair á ní kán tẹ́ní sílẹ̀ fún òní á jókòó sórí ẹni tó bá wà nínú mọ́tò á tẹ́ní sínú mọ́tò á jókòó to the extent wípé ó wọ tricycle kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ó tẹ́ ẹní sí ilẹ̀ pẹ̀pẹ̀ tricycle ó jókòó síbẹ̀. Wọ́n ti wá ń fojú sí lára gbogbo àwọn èèyàn ló ti ń wò pé irú kí leléyìí ṣe èmèrè ni àbájẹ́ ni àbóṣe ni to the extent pé bàbá màmá àti àwọn ẹ̀gbẹ́ ẹ̀tàn súnmọ́ gbogbo wọn pátápátá láyé ti ń fi bú wọn. Ẹ̀gbẹ́ ẹ̀ ìyẹn ló wá wò ló wá dàbí ọgbọ́n pé torí ọ̀dọ̀ ẹ̀gbẹ́ ẹ̀ ló ń gbé pé báwo ló ṣe máa rí belé tí àbúrò máa wúrú wà ẹ̀gbọ́n ló wá gbé ìgbésẹ̀ pòkè tó bá ti wá rí belé àbí kóun wá wọ̀rọ̀kọ̀ kóun fi ṣe kíni kóun fi ṣàdá. Ẹ̀gbọ́n ló wá dọ́gbọ́n yìí nìkan àṣàyè ìpè tó fi gba ẹni lọ́wọ́ ẹ̀ wọ́n gba ẹni lọ́wọ́ ẹ̀ látàrí èyí ó ṣàṣokùnfà ikú ẹ̀ ó kú tán ọlá ẹ̀gbọ́n lọlẹ̀ torí wípé ẹni yẹn ló fi ṣe oògùn owó fún ẹ̀gbọ́n tẹ́gbọ́n ò sì mọ̀. Àmọ́ nínú eléyìí tó wá gbé jáde yìí ó padà wá pẹ̀lú ẹni iná látàrí pé dàbí pé wá gba ẹ̀san ní tó ti ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ ni látara àwọn ọbàyéjẹ́ àtàwọn kọ̀ọ̀kan tán lọ́wọ́ sí wàhálà àti ìdààmú tó ní ní ayé àkọ́kọ́ tó kọ́kọ́ wá. Torí wípé nínú eléyìí láti rí itú tó fi Mide Martins pa torí Mide Martins ní apá kìíní ó fi pa tú a sì padà wá rí itú tó fi pa nínú ẹ̀ náà la tún ti rí itú tó fi Àìná Gold pa àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Apá kejì la wá mọ̀ pé bóyá torí ó ti sọ Mide Martins nísìn ó ti sọ di ìgbálẹ̀ àwa mọ̀ bóyá yóò padà sọ Àìná Gold náà di ìkúnlẹ̀ táwọn méjèèjì ó máa fi fìkún gbálẹ̀ ó máa fi kan kúnlẹ̀ but apá kejì là ń retí nínú sinimá yìí ta lẹ̀yin gbé fún o ìgbé tí ẹ kó continue sinimá yìí gangan kí lẹ̀yin gangan rí sí ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rọ̀ nǹkan tẹ́ bá rí sí sinimá eléyìí tó padà gbé jáde bí ó yẹ kó gbé jáde ni o bí ó yẹ kó ní continuation ni àbí kò yẹ kó ní continuation kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀ sí Mide Martins àbí ó yẹ kó dáríjì Mide Martins àbí kò yẹ kó dáríjì àbí bó ṣe wá gbẹ̀san yẹn dà àbí kò yẹ ẹ jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ bá ti subscribe sí ìkànnì YouTube wa ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ ẹ ṣé púpọ̀.